kọ́ la bẹ̀rẹ̀ ogun pẹ̀lú Iran ṣùgbọ́n àwa la máa fòpin sí i. Hegseth alákòóso ètò ààbò nílẹ̀ Amẹ́ríkà ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ẹni tí yóò di adarí orílẹ̀-èdè Iran báyìí yóò burú ju ti Khamenei lọ. Àlùfáà Primate Ayọ̀délé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn agbébọn tún ṣèkọlù sáwọn àgbẹ̀ méjì ṣekú pa ọ̀kan l'Ondo. Gbajúmọ̀ ayàwòrán àti awalùpùpù ọmọ Nàìjíríà Kọ́lá Onífọ́tò pàdé ikú òjijì lẹ́yìn tó ní jàǹbá l'Ékòó. Ó dójú ẹ̀ o. Àwọn ajagunta ikọ̀ ISWAP ṣèkọlù sílùú Yobe dáná sun ọjà Gaidam bí àwọn ikọ̀ ológun ṣe ń gbógun ti àwọn àgbésùnmọ̀mí. PDP kò tí ì kọ́gbọ́n o, wọ́n sì máa tó gbọ́n. Ẹ̀yìn Tinubu ni mo ṣì wà fún 2027. Nelson Wike ló sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́gán afurasí kan, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú Òbésèré, olórí ọ̀dọ́ tí agbébọn jí gbé l'Ondo. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwa kọ́ la bẹ̀rẹ̀ ogun pẹ̀lú Iran ṣùgbọ́n àwa la máa fòpin sí i. Hegseth alákòóso ètò ààbò nílẹ̀ Amẹ́ríkà ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ wípé òun kọ́ lòun bẹ̀rẹ̀ ogun pẹ̀lú orílẹ̀-èdè Iran ṣùgbọ́n lábẹ́ ìṣàkóso ààrẹ Trump yóò yanjú rẹ̀. Alákòóso ọ̀rọ̀ ààbò lórílẹ̀-èdè Amẹ́ríkà Pete Hegseth ṣàlàyé lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ogun tí Amẹ́ríkà àti Israel ń gbé kojú Iran. Ọ̀gbẹ́ni Hegseth ṣàlàyé pé orílẹ̀-èdè Amẹ́ríkà kò lè gbà kí Iran máa kó nǹkan ìjà ogun olóró núclear jọ. Ó ní ààrẹ Donald Trump ti fa ìlà ó tó gẹ́ báyìí lórí ọ̀rọ̀ náà lẹ́yìn tí Iran ti ṣe èyí tó wù ú fún ọdún mẹ́tàdínláàádọ́ta. Ó tẹ̀síwájú láti kìlọ̀ pé ẹnikẹ́ni tó bá dá ẹ̀mí ọmọ ilẹ̀ Amẹ́ríkà kankan légbodò kò ní fi ara rẹ̀ lọ nítorí pé wọn yóò wá ẹni bẹ́ẹ̀ kàn wọn yóò sì fi ẹ̀mí rẹ̀ ra ẹ̀mí bí ó ti wulẹ̀ kí ó mọ̀. Hegseth ṣàlàyé pé ohun tó mú ọpọlọ dání ni pé àwọn ìjọba kan lágbàáyé bíi ti Iran kò gbọ́dọ̀ kó ohun ìjà olóró pamọ́. Trump dẹ̀ ṣetán láti gbé ìgbésẹ̀ tó yẹ. Alákòóso ọ̀rọ̀ ààbò lórílẹ̀-èdè Amẹ́ríkà náà tún sọ fáwọn akọ̀ròyìn pé bí Iran ṣe ń pa irọ́ tó sì ń kó nǹkan ìjagun olóró núclear jọ yìí bí ìgbà tí ó ń fi ìbọn sí agbárí àwọn ni. Ó fi kún pé ìkọlù náà kò ní já sí ogun ọlọ́jọ́ pípẹ́. Dípò bẹ́ẹ̀, ó ní orílẹ̀-èdè Amẹ́ríkà ń gbèrò láti dáná sun àwọn nǹkan ìjagun olóró tí Iran kó jọ. Àwọn ọmọ ogun Israel àtàwọn ọmọ ogun Hezbollah lórílẹ̀-èdè Lebanon ti ju ọ̀pọ̀lọpọ̀ àdó olóró sí ara wọn pẹ̀lú bí ogun tí wọ́n ń gbé ti orílẹ̀-èdè Iran ṣe túbọ̀ ń fẹjú sí i. Lówùúrọ̀ ọjọ́ Ajé Monday ni orílẹ̀-èdè Israel bẹ̀rẹ̀ sí ní fi àdó olóró kọlu àwọn ibùdó tó pè ní ibùba àwọn ọmọ ogun Hezbollah lórílẹ̀-èdè Lebanon lẹ́yìn tí ikọ̀ agbébọn náà yin àdó olóró sí Israel. Ní báyìí, iléeṣẹ́ ètò ìlera lórílẹ̀-èdè Lebanon sọ pé ìkọlù Israel sí Beirut àtàwọn ẹkùn gúúsù orílẹ̀-èdè Lebanon ti ṣekú pa èèyàn 31 tí àwọn 150 mìíràn sì tún ti farapa. Iléeṣẹ́ aláàbò orílẹ̀-èdè Israel tún sọ pé àwọn ti kọlu ọ̀kan lára àwọn àgbà ọ̀jẹ̀ ẹgbẹ́ Hezbollah ní ìlú Beirut. Nínú ọ̀rọ̀ rẹ̀, olórí àwọn ọmọ ogun iléeṣẹ́ aláàbò orílẹ̀-èdè Israel IDF ọ̀gágun Eyal Zamar ṣàlàyé pé ìkọlù tí wọ́n ń ṣe sí Hezbollah lè gba ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Ó ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní kógun kọlu ikọ̀ Hezbollah. Àwọn nílò láti gbáradì fún ìjà tí yóò gba ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Olóòtú ìjọba orílẹ̀-èdè Lebanon Nawaf Salam ti ṣèkìlọ̀ fún àwọn tó ń ju àdó olóró láti ẹkùn gúúsù orílẹ̀-èdè náà pé kí wọ́n dẹ́kun ṣíṣe bẹ́ẹ̀ láì náání ẹgbẹ́ òṣèlú tó lè wà lẹ́yìn wọn. Jíju àdó olóró láti ẹkùn Lebanon kì í ṣe ìwà tó bójúmu rárá, ìwà tó sì lè da omi ètò ààbò orílẹ̀-èdè Lebanon légbodò ni. Eléyìí tó ń fún orílẹ̀-èdè Israel ní ìdí tó gbọ̀ngbọ́n láti máa kógun jà Lebanon. Orílẹ̀-èdè Iran ní ikọ̀ ọmọ ogun Israel dojúkọ àwọn ọmọ ogun Hezbollah, ikọ̀ agbébọn kan tí orílẹ̀-èdè Iran ṣe àtìlẹ́yìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù dọ́là fún tó yin àwọn àdó olóró sí ìlú Haifa lórílẹ̀-èdè Israel. Israel náà dá padà pẹ̀lú ọ̀kun òjọ̀kan àdó olóró àti ìkọlù láti òfurufú. Àwọn ẹkùn gúúsù ní Beirut tí wọ́n jẹ́ ibùba àwọn ọmọ
ọmọ ogun Hezbollah ní Israel dojúkọ àtàwọn agbègbè tó súnmọ́ pápákọ̀ òfurufú ìlú náà. Lẹ́kùn gúúsù orílẹ̀-èdè Lebanon, ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Israel ti ṣe ìkìlọ̀ ṣáájú fún àwọn olùgbé àwọn ìlú bíi 50 tó wà níbẹ̀ pé kí wọ́n fi ibẹ̀ sílẹ̀. Àdó olóró tó ń dún níbẹ̀ pẹ̀lú. Bí ó tilẹ̀ jẹ́ wípé agbára ikọ̀ Hezbollah ti dínkù pẹ̀lú ìkọlù tí Israel gbé kojú rẹ̀ ní nǹkan bíi oṣù 18 sẹ́yìn. Àmọ́ ṣá, pẹ̀lú àjọṣepọ̀ tó ní pẹ̀lú orílẹ̀-èdè Iran, ó di dandan kí wọ́n fa òun náà wọ ìjà tó ń wáyé láàrin Israel pẹ̀lú Iran. Nínú àwọn àtẹ̀jáde mìíràn tí ikọ̀ ọmọ ogun aláàbò orílẹ̀-èdè Israel fi síta, ó ní lára àwọn ibi tí wọ́n kọlù pẹ̀lú àdó olóró ní àwọn ibùdó ìkó nǹkan pamọ́ sí àtàwọn ibùdó mìíràn káàkiri orílẹ̀-èdè Lebanon. Ẹni tí yóò di adarí orílẹ̀-èdè Iran báyìí yóò burú ju ti Khamenei lọ. Àlùfáà Primate Ayọ̀délé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àlùfáà Primate Elijah Ayọ̀délé, olùdarí ìjọ Inri Evangelical Spiritual Church, tún ti dá awuyewuye míì sílẹ̀ báyìí lórí ìjà wàhálà rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní àárín gbùngbùn ìlà oòrùn Middle East lẹ́yìn tó ṣèkìlọ̀ nípa ọjọ́ iwájú òṣèlú orílẹ̀-èdè Iran àti ipa rẹ̀ lórí orílẹ̀-èdè Israel àti America United States. Nínú ìwàásù rẹ̀ àìpẹ́ yìí tó jẹ́ gbígbé sójú òpó ayélujára ni wòlíì náà ti mẹ́nuba àwọn ọ̀rọ̀ ọ̀hún ní kíkún nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Iran. Ó ṣèkìlọ̀ pé adarí tí yóò tún jẹ ní Tehran lè tún mú ọwọ́ líle èyí tí yóò tún ju ti aṣáájú rẹ̀ lọ. Ó ní adarí orílẹ̀-èdè Iran míì tí wọn yóò tún yàn sípò yìí kò ní fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà, kódà yóò tún burú ju ti adarí tó wà nípò tẹ́lẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, orílẹ̀-èdè Amẹ́ríkà ní òun ò lè gbà kí Iran máa kó nǹkan ìjà ogun olóró nuclear jọ. Ní báyìí, ààrẹ Donald Trump ti fa ìlà ó tó gẹ́ báyìí lórí ọ̀rọ̀ náà lẹ́yìn tí Iran ti ṣe èyí tó wù ú fún ọdún 17. Àlùfáà náà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ète ìpalẹ̀mọ́ kan lọ lábẹ́nu nípasẹ̀ àwọn èèyàn kan láti ṣèkọlù àìròtẹ́lẹ̀ sí ilẹ̀ Israel. Ó ní ó ṣeé ṣe kí ọwọ́jà ìkọlù náà dé ilẹ̀ America United States. Ó fi kún pé òun kò mọ ìgbà tí wọn yóò ṣèkọlù náà. Ọ̀rọ̀ tó tẹnu àlùfáà Ayọ̀délé jáde ló wáyé lásìkò tí ìpayà ìbẹ̀rùbojo wàhálà rògbòdìyàn ní àárín gbùngbùn ìlà oòrùn Middle East lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí adarí orílẹ̀-èdè náà láìpẹ́ yìí àti fà kájà wàhálà rògbòdìyàn ọlọ́jọ́ pípẹ́ pẹ̀lú ilẹ̀ Israel àti ilẹ̀ Amẹ́ríkà. Iran fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ń bá ilẹ̀ Israel mú nǹkan lẹ̀, ó kọ̀ jálẹ̀ láti dá orílẹ̀-èdè Júù mọ̀, ó sì ń ṣàtìlẹ́yìn fún àwọn ẹgbẹ́ ológun tó lòdì sí òfin ìlànà orílẹ̀-èdè Israel ní agbègbè náà. Àjọṣepọ̀ láàrin Tehran àti Washington ti wà ní ipò tí kò sẹ́nu rè láti ìgbà ìyípadà Islam, ìyẹn Islamic Revolution ọdún 1979, pẹ̀lú èdè àìyedè àríyànjiyàn nípasẹ̀ àfojúsùn ìfẹ́ ọkàn àti ìjẹníyà sí àwọn ìfọwọ́sowọ́pọ̀ àdéhùn ológun nípasẹ̀ àwọn aṣojú ológun. Àwọn ìròyìn tuntun nípa ìrọ́kẹ̀kẹ̀ ológun àti ìjà ìjọba ti túbọ̀ dá ìdàrúdàpọ̀ sílẹ̀ sí, èyí tó ṣokùnfà kí ìpayà ìbẹ̀rùbojo lágbègbè náà tún gbòòrò sí. Àwọn onímọ̀ alátúpalẹ̀ ọ̀rọ̀ nípa ètò ìṣàtúnṣe ti kìlọ̀ pé ìyípadà èyíkéyìí nínú ìṣàkóso ní Iran yìí lè yí ìṣirò ètò ìṣiṣẹ́ orílẹ̀-èdè náà padà, ní pàtàkì pàápàá jùlọ tí ẹni tí ó le koko bá tún gba agbára. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, kò sí ìdáhùn tàbí àtẹ̀jáde kankan láti ọ̀dọ̀ àwọn aláṣẹ Iran, àwọn aláṣẹ Israel tàbí ìjọba ilẹ̀ America United States nípa àwọn ọ̀rọ̀ tó tẹnu àlùfáà náà jáde síta. Àwọn agbébọn tún ṣèkọlù sáwọn àgbẹ̀ méjì, ṣekú pa ọ̀kan l'Ondo. Mà ṣe o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ti fìdí ìkọlù àti ìṣekúpa àgbẹ̀ kan lójú ọ̀nà oko Àgùnlà Ayédè Ògbèsè níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ nípínlẹ̀ náà múlẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún DSP Àbáyọ̀mí Jímọ̀, ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn, sọ wípé wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àgọ́ ọlọ́pàá létí ní déédéé aago 9:00 alẹ́ lọ́jọ́ Ajé Monday nípasẹ̀ olùgbé ìlú kan. Gẹ́gẹ́ bó ṣe wí, ìwádìí àkọ́kọ́ fi hàn pé olóògbé Ben Daniels ọkùnrin àti James Nneku ọkùnrin ń wa ọ̀kadà lọ ìpàgọ́ lásìkò tí àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sí wọn. Jímọ̀ ṣàlàyé pé Nneku ló mórí bọ́ kúrò lọ́wọ́ àwọn àṣekọlù náà nígbà tí Daniels sì jẹ́ ṣíṣekúpa tí wọ́n sì ju òkú rẹ̀ sí ẹ̀bá ojú ọ̀nà.
ó sọ wípé lójú ẹsẹ̀ ní ikọ̀ ọlọ́pàá gbéra lọ sí agbègbè náà tí wọ́n sì gbé òkú náà kúrò níbẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí fún ààbò àti àyẹ̀wò òkú. Nnekwu náà ló wà lábẹ́ òrùlé àgọ́ ọlọ́pàá bí ìpayà ìbẹ̀rùbojo ṣe gbilẹ̀ lórí ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ nígbà tí ìwádìí ìfimúfínlẹ̀ ń tẹ̀síwájú. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn olùgbé ìlú láti ṣe sùúrù kí wọ́n fọkàn balẹ̀ kí wọ́n sì yẹra kúrò nípa gbígbégi dínà àwọn ojú ọ̀nà márosẹ̀ tàbí bí àwọn ìgbésẹ̀ tó lè fẹ́ da omi àlàáfíà ìlú rú tí àwọn irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè tako ẹ̀tọ́ àwọn èèyàn míì tó ń ṣàmúlò ojú ọ̀nà. Ó ní àwọn rí ìfẹ̀hónúhàn yìí kọminú àwọn èèyàn ìgbésẹ̀ kan mọ̀nkóbo yóò sì jẹ́ gbígbé lójúnà láti rí i dájú pé àwọn aṣèkọlù náà fojú winá òfin. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà mú dá àwọn èèyàn rere ìpínlẹ̀ Ondo lójú nípa ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá láti gbógun ti ìwà ọ̀daràn àti àwọn iṣẹ́ láabi. Ó ní káwọn olùgbé ìlú máa bá iṣẹ́ òòjọ́ wọn tó bá òfin mu lọ láìsí ìfòyà. Àjọ akóròyìnjọ nílẹ̀ wa Nàìjíríà náà jábọ̀ pé àwọn ọ̀dọ́ ìlú ayédè ìgbésẹ̀ lówùúrọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbégi dínà àwọn ojú ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ Ọ̀wọ̀ èyí tó dá súnkẹrẹ fàkẹrẹ sílẹ̀ lójúnà láti fẹ̀hónúhàn tako ìṣekúpani nílùú wọn. Gbajúmọ̀ ayàwòrán àti awalùpùpù ọmọ Nàìjíríà Kọ́lá Onífọ́tò pàdé ikú òjijì lẹ́yìn tó níjàmbá lẹ́kọ̀ọ́ màṣọ. Ìlúmọ̀ọ́ká ayàwòrán àti awalùpùpù ọlọ́kadà Oròwálé Kọ́lápọ̀s tí ọ̀pọ̀ mọ̀ sí Kọ́lá Onífọ́tò ti dágbére fáyé lẹ́yìn ìjàmbá tó dá nìkan forí kásá lẹ́kọ̀ọ́. Ọ̀jìnmí arìnrìn-àjò àti ìlúmọ̀ọ́ká ni ó ṣe bẹ́ẹ̀ ṣe kòńgẹ́ nínú ìjàmbá lọ́jọ́ àìkú Sunday lásìkò ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìrìn àjò àdáni kan jáde kúrò lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀kadà alùpùpù rẹ̀. Lẹ́yìn wákàtí díẹ̀ ṣáájú ìjàmbá ọ̀hún, Kọ́lá gbé sójú òpó ojúlówó ayélujára mọ̀mímọ́ Facebook rẹ̀ pé òun rìnrìn àjò lọ sílùú Àkúrẹ́ pẹ̀lú ọ̀kadà alùpùpù rẹ̀. Ó gbóríyìn fún àwọn tó wa alùpùpù wọn lọ àwọn ìpínlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè yìí lọ sílẹ̀ adúláwọ̀ Áfíríkà àti káàkiri àgbáyé pàápàá jùlọ àwọn obìnrin. Ó ní ojú òun rí tó bó ṣe kọ sójú òpó rẹ̀ nù lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2026. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ló padà jẹ́ kó di mímọ̀ lórí ìtàkùn ayélujára pé Kọ́lá ti ní ìjàmbá o, ó sì ti jẹ́ gbígbé dìgbàdìgbà lọ ẹ̀ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àjọ ẹ̀ṣojú pópó FRSC ní 7up Ọjọ́ta. Nígbà tó yá ni wọ́n taari rẹ̀ lọ ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga fásitì Èkó Ìdí Àràbà níbi tí àwọn ẹlẹ́yinjú àánú ti tẹ̀síwájú nípa gbígbàdúrà ìwòsàn pípé fún un lórí ìtàkùn ayélujára. Ó ṣe ní láàánú pé Kọ́lá padà pàdánù ẹ̀mí rẹ̀ látàrí ìfarapa náà lówùúrọ̀ kùtù ọjọ́ Ajé Monday ọjọ́ kejì oṣù kẹta. Ìròyìn ikú rẹ̀ ọ̀hún ló gba orí ayélujára kan tí ọ̀pọ̀ sì ń fi ìbànújẹ́ ọkàn wọn hàn tí ọ̀pọ̀ èèyàn tó fi mọ́ àwọn ọ̀rẹ́ àwọn akin ẹgbẹ́ àti àwọn olólùfẹ́ sì ń kẹ́dùn olóògbé tó pàdánù ẹ̀mí rẹ̀ lójijì. Ohun tó ṣokùnfà ìjàmbá náà ní pàtó ni kò yé ẹnikẹ́ni. A ó rántí pé lóṣù kínní ni Kọ́lá ṣàjọyọ̀ dídì ìlúmọ̀ọ́ká awalùpùpù tó sì gbé àwòrán fọ́tò rẹ̀ tó yà pẹ̀lú alùpùpù tuntun ọ̀hún sójú òpó ayélujára. Victoria Anyanwu náà kẹ́dùn ìpapòdà Kọ́lá nígbà tó kọ ìhà sí ìròyìn ikú rẹ̀ lórí ìtàkùn ayélujára mọ̀mímọ́ Facebook. Bákan náà ni Naomi Balógun tóun náà kẹ́dùn sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tí olóògbé náà máa ń kọ sójú òpó ayélujára rẹ̀ ni èyí bà òun lọ́kàn jẹ́ gidi gan. Ó ní irú ayé wo lèyí? Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí agbẹnusọ fún àjọ ẹ̀ṣojú pópó FRSC nípínlẹ̀ Èkó Olúwadámilọ́lá Jayéọlá lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Ó dójú ẹ̀ o, àwọn ajagunta ikọ̀ ISWAP ṣèkọlù sílùú Yobe dáná sun ọjà Gaidam bí àwọn ikọ̀ ológun ṣe ń gbógun ti àwọn àgbésùnmọ̀mí. Ó mà ṣe o, àwọn olùgbé ìlú Gaidam nípínlẹ̀ Yobe ti wà nínú ìpayà ìbẹ̀rùbojo báyìí lẹ́yìn tí àwọn afurasí ajagunta ikọ̀ alákatakítí ẹ̀sìn Islamic State West African Province ISWAP ya wọ agbègbè náà lọ́jọ́ Ajé Monday níbi tí ìdojú ìjà ìbọn kọra ẹni ti wáyé pẹ̀lú àwọn ikọ̀ ọmọ ogun Nàìjíríà. Onímọ̀ nípa ètò ààbò àti gbígbógun ti ìgbésùnmọ̀mí Zagazola Makama ti jẹ́ kó di mímọ̀ pé ikọ̀ ológun ti ń gbógun ti àwọn agbésùnmọ̀mí lọ́wọ́lọ́wọ́. Wọ́n dojú ìjà ìbọn kọ ara wọn lẹ́yìn ìkọlù sí ìlú náà. Fídíò
fídíò kan tó gba orí ayélujára mọ̀mímọ̀ Facebook lálẹ́ ọjọ́ ajé Monday ṣàfihàn ohun tó jọmọ́ ìṣẹ̀lẹ̀ burúkú wàhálà rògbòdìyàn ìrọ̀kẹ̀kẹ̀ nílùú pẹ̀lú ìró ìbọn tó ń dún lákọ̀lákọ̀. Hausawa lórúkọ ẹni tó gbé fídíò náà sójú òpó ayélujára tó sì ní àwọn ajagunta ikọ̀ ISWAP ti ya wọ Gaidam wọ́n sì ti sọná sí ọjà ìgbàlódé ìlú náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, níṣe làwọn olùgbé ìlú sá àsálà kúrò nílé fún ẹ̀mí ara wọn bí ìbọn náà ṣe ń dún lákọlákọ jákèjádò ìlú náà, nígbà tí àwọn àjọ elétò ààbò jẹ́ dídarí lọ agbègbè náà láti gbógun ti àwọn àṣekọlù ọ̀hún. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, àwọn aláṣẹ iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta láti fìdí ìfẹ̀míṣòfò tàbí ìparun nípasẹ̀ ìkọlù ìgbésùnmọ̀mí náà múlẹ̀. Gaidam ni ó wà lápá ẹkùn àríwá Yobe, ó sì ti ń kojú ìkọlù lemọ́lemọ́ nípasẹ̀ àwọn ikọ̀ agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ láabi ní agbègbè Lake Chad pẹ̀lú bí ikọ̀ ISWAP ṣe ń ṣèkọlù sáwọn ikọ̀ ológun àti àwọn aráàlú ní àwọn oṣù díẹ̀ sẹ́yìn. Ìkọlù àkọ̀tun yìí ṣàfihàn ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń dojúkọ àwọn ìlú lápá ẹkùn àríwá ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà ládùrú bí àwọn aláṣẹ ṣe ń kéde tẹnumọ́ pé àwọn ti ń kápá ìṣẹ̀lẹ̀ ìkọlù ìgbésùnmọ̀mí. PDP kò tí ì kọ́gbọ́n o, wọ́n sì máa tó gbọ́n. Ẹ̀yìn Tinubu ni mo ṣì wà fún 2027, Nelson Wike ló sọ bẹ́ẹ̀. Mínísítà fún olú ìlú ilẹ̀ wa l'Àbújá, Nelson Wike ní ẹgbẹ́ òṣèlú òun ìyún People's Democratic Party PDP kò tí ì kọ́gbọ́n rárá, wọn ò tí ì gbọ́n, àti pé òun yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu àti àwọn èèyàn tó ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀. Wike sọ èyí nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àbújá, tó sì jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ rẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu kì í ṣe tuntun. Òun ti kéde ní gbangba láti ọdún 2023. Ó ní òun sọ ní ọdún 2023 pé gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP òun máa ṣiṣẹ́ fún ààrẹ Tinubu. Èyí sì ni nǹkan tí òun ṣe nítorí òun gbàgbọ́ nínú rẹ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú yòókù kò fa olùdíje tó ka ojú òṣùwọ̀n sílẹ̀ tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ tòun. Bákan náà ni Wike ní ìhà tí òun kọ sí ẹgbẹ́ òṣèlú òun kò yí padà rárá, ọmọ ẹgbẹ́ òṣèlú PDP sì lòun. Bẹ́ẹ̀ bá gbàgbé, Wike ni ó wà nínú ìjà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀ tó sì ní ó ti hàn gbangba pé wọn kò kọ́gbọ́n rárá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wáyé tẹ́lẹ̀. Ó ní òun ti sọ fún ọ̀pọ̀ ìgbà ẹgbẹ́ òṣèlú PDP kò tí ì kọ́gbọ́n rárá. Ìdí rèé tí òun fi pinnu rẹ̀ pé òun máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ fún ìgbà kejì. Wike tún bu ẹnu àtẹ́lù bí ẹgbẹ́ òṣèlú PDP ṣe kùnà láti ké sí nípa yíyan olùdíje. Ó ní òun gẹ́gẹ́ bí mínísítà ẹgbẹ́ òṣèlú òun kò kàn sí òun nípa àwọn olùdíje tí wọ́n fẹ́ fà kalẹ̀ fún ètò ìdìbò abẹ́lé. Mínísítà tẹ̀síwájú pé òun ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú tó bá ti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu. Wike sọ pé òun máa ṣe àtìlẹ́yìn fún olùdíje tó bá ti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu. Òun kò fẹ́ mọ ẹgbẹ́ òṣèlú tó ti wá, tó bá sáà ti ṣe ti ààrẹ Tinubu òun náà máa ṣe tirẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan afurasí kan, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú Òbésèré, olórí ọ̀dọ́ tí agbébọn jí gbé l'Oǹdó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó ní òun ti fi gbòòrò òfin gbé ẹnìkan lórí ikú olórí ọ̀dọ́ kan lágbègbè Ìsù Àkókó. Olóògbé náà, Òjúabè tí ọ̀pọ̀ mọ̀ sí Òbésèré, ni wọ́n ní àwọn agbébọn jí gbé lásìkò tó ń bọ̀ láti agbègbè kan nípínlẹ̀ Ẹdó. Ìròyìn ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2026 ni wọ́n jí ọkùnrin náà gbé tí wọ́n sì gbé lọ síbì kan tí ẹnìkan kò mọ̀ kí wọ́n tó gbẹ̀mí rẹ̀. Aráàlú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Túnjí sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn ọ̀dọ́ ìlú tó fi mọ́ àwọn fìjìláńtẹ́ ló ya wọ igbó láti ṣàwárí rẹ̀. Lẹ́yìn ọ̀rẹyìn, òkú rẹ̀ tó ti ń jẹrà ni wọ́n ṣàwárí nínú igbó Ìgárá tó wà nípínlẹ̀ Ẹdó. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Oǹdó, DSP Àbáyọ̀mí Jímọ̀ ló fìdí ìròyìn ikú ọkùnrin náà múlẹ̀. Ó ní ọwọ́ àwọn ti tẹ afurasí kan, afurasí ọ̀hún sì ti ran àwọn lọ́wọ́ láti mọ kúlẹ̀kúlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. Ó fi kún un pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó, Adébọ̀wálé Làwà, ti pàṣẹ kí wọ́n ṣe ìwádìí kúlẹ̀kúlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì rí i dájú pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú rẹ̀ ló fojú winá òfin. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn afurasí darandaran ló jí ọkùnrin náà gbé nínú oṣù kejì ọdún 2026 yìí. Jímọ̀ sọ pé iléeṣẹ́ ọlọ́pàá bá mọ̀lẹ́bí olóògbé náà kẹ́dùn,
wọ́n sì ti ń ṣiṣẹ́ takuntakun láti rí i dájú pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò wáyé mọ́ l'Ondo. Ẹ̀wẹ̀, ìṣẹ̀lẹ̀ ìjínigbé báyìí ti di tọ́rọ́ fọ́n kálẹ̀ nípínlẹ̀ Ondo, ó sì fẹ́ jọ bíi pé gbogbo ìgbà ni wọ́n ń jí èèyàn gbé níbẹ̀. Inú oṣù kejì kan náà ni àwọn agbébọn jí àwọn tó ń ṣe ìṣọ́òru gbé lọ ní ṣọ́ọ̀ṣì CCC kan nílùú Uso lẹ́bàá ìlú Ọ̀wọ̀. Lálẹ́ ọjọ́ Ajé, afurasí darandaran kan tún gbẹ̀mí ọkùnrin àgbẹ̀ kan lójú ọ̀nà oko rẹ̀, èyí tó fa ìfẹ̀hónúhàn nílùú Ayédè Ògbèsè lójú ọ̀nà márosẹ̀ ìlú Àkúrẹ́ sí Ọ̀wọ̀ láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun.